wa àgbà lamunigun tí wọ́n dìde ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ náà nù Sheikh Adamu gbogbo nǹkan ni wọ́n ṣe láyé bàbá wa Tajul Mumin tí bàbá Lágbàgì jáde tó ya látara rẹ̀ tí bàbá lamunigun ya látara bàbá Lágbàgì kí ni Sheikh Adamu sọ ń pa wọn Sheikh Adamu ní mata Sheikh Tajul Adabi wataraka khalifata Zakariya Omada watililisa ukamala dini فهما مرئتان اللذان شفافتان إن عكست عليهما صورته العلمية ونفسيته الثقافية. كسنتي Sheikh Adamu كنوبو bàbá lamunigun tí ọ̀sẹ̀ àwọn báyìí kalẹ̀ wòlíì Ọlọ́run ni àbátáyé ṣe nítorí jáde nìyẹn 1998 ní Saudi Arabia mo wá lọ kí bàbá lamunigun wọ́n ń ṣe ọlá ibi tí wọ́n fi jókòó tó báyìí ní rí ìbá bí ó ti mọ̀ bẹ́ẹ̀. Mo wá gbé ọmọ mi Ádámù lọ tó ń rákò jọ́nà gbogbo láàrin tí bàbá wa gbé kalẹ̀ lọ́mọ yẹn sàn já ní gbàdégbò tíra wọn nù ìwọ̀n ń pa ọmọ yẹn lẹ́sẹ̀ ń nà abalagbọ́n gba àfa lọ́mọ yìí fi kalẹ̀ àfa ní fi kalẹ̀ ọmọ tí wọ́n pè láàfa ọ̀parí yunifásitì mo wá ní kọ́ lọ bẹ̀rẹ̀ wúlá ìdàdíyà ọwọ́ àparí wúlá ìdàdíyà ọ̀kàrí mọ́dálá ìdàdíyà ọ̀parí mọ́dálá tòjìyà ọwọ́ àparí mọ́sítánẹ́sì kí bàbá lamunigun ṣe ìsàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín kò sẹ́nìkan tó lè da mọ́ríkàsì àtòláwà ní papọ̀ torí bàbá wa Sheikh Adamu bí wọ́n ṣe rí pẹ̀lú wọn ni ọlọ́mọṣà kí àgbàlagbà tẹ̀ tán jáde. A'udhu billahi min. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi. wa àgbà lamunigun tí wọ́n dìde ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ náà nù Sheikh Adamu gbogbo nǹkan ni wọ́n ṣe láyé bàbá wa Tajul Mumin tí bàbá Lágbàgì jáde tó ya látara rẹ̀ tí bàbá lamunigun ya látara bàbá Lágbàgì kí ni Sheikh Adamu sọ ń pa wọn Sheikh Adamu ní mata Sheikh Tajul Adabi wataraka khalifata Zakariya Omada watililisa ukamala dini فهما مرئتان اللذان شفافتان إن عكست عليهما صورته العلمية ونفسيته الثقافية. كسنتي Sheikh Adamu كنوبو bàbá lamunigun tí ọ̀sẹ̀ àwọn báyìí kalẹ̀ wòlíì Ọlọ́run ni àbátáyé ṣe nítorí jáde nìyẹn 1998 ní Saudi Arabia mo wá lọ kí bàbá lamunigun wọ́n ń ṣe ọlá ibi tí wọ́n fi jókòó tó báyìí ní rí ìbá bí ó ti mọ̀ bẹ́ẹ̀. Mo wá gbé ọmọ mi Ádámù lọ tó ń rákò jọ́nà gbogbo láàrin tí bàbá wa gbé kalẹ̀ lọ́mọ yẹn sàn já ní gbàdégbò tíra wọn nù ìwọ̀n ń pa ọmọ yẹn lẹ́sẹ̀ ń nà abalagbọ́n gba àfa lọ́mọ yìí fi kalẹ̀ àfa ní fi kalẹ̀ ọmọ tí wọ́n pè láàfa ọ̀parí yunifásitì mo wá ní kọ́ lọ bẹ̀rẹ̀ wúlá ìdàdíyà ọwọ́ àparí wúlá ìdàdíyà ọ̀kàrí mọ́dálá ìdàdíyà.